Aláròyé máa wí o. èyí lohun tí Ọbásanjọ́ sọ nípa gómìnà Adeleke. Ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti sọ pé pẹ̀lú àwọn àwòdámi ẹnu iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀ṣun kò sí olùdókòwò tí kò ní nífẹ̀ẹ́ láti wá dá iṣẹ́ sílẹ̀ níbẹ̀. Bákan náà ló tún pàrọwà sí gómìnà Adémọ́lá Adélékè láti má ṣe bojú wẹ̀yìn lórí onírúurú ìgbésẹ̀ tó ń gbé eléyìí tó mú kí ìpínlẹ̀ Ọ̀ṣun wà lára àwọn ìpínlẹ̀ tí àlàáfíà ti ń jọba jùlọ lórílẹ̀‐èdè yìí lásìkò tí olóyè Ọbásanjọ́ ń ṣí ilé ńlá kan tíjọba Ọ̀ṣun kọ́ fún àwọn àlejò ìyẹn VIP lodge eléyìí tó wà nínú ọgbà ilé ìjọba nílùú Òṣogbo ló ti sọ fún gómìnà náà láti ṣe mámìkàn nípa àwọn tó ń fi ṣe ẹ̀yẹ pé àríjọyọ̀ ni. Ọbásanjọ́ ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ro Adélékè pin pé kò sí ohun rere kan tí ìjọba rẹ̀ lè ṣe fáwọn èèyàn Ọ̀ṣun pẹ̀lú bó ṣe máa ń jó ní gbogbo ìgbà. Ṣùgbọ́n ìyàlẹ́nu ńláńlá ni onírúurú iṣẹ́ ìdàgbàsókè tó ń lọ lọ́wọ́ káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́ báyìí. Ó ní pẹ̀lú ohun tí mo ti rí láàrin ọjọ́ mẹ́ta tí mo ti ń lò nípínlẹ̀ Ọ̀ṣun àti àwọn nǹkan tí mo ti gbọ́, ẹnikẹ́ni tó bá tún sọ pé kò sí iṣẹ́ ìdàgbàsókè kankan lọ́ṣun ẹ jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ wá fi ojú ara rẹ̀ rí i. Mo fẹ́ kí o tẹ̀síwájú nínú àwọn iṣẹ́ ìdàgbàsókè yìí nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùdáṣẹ́sílẹ̀ ni wọ́n ń wá ibi tí àlàáfíà wà tí ààyè yóò sì ti gbà wọ́n pẹ̀lú iṣẹ́ tó ń lọ lọ́wọ́ ní Ọ̀ṣun báyìí. Àwọn èèyàn yóò sì nífẹ̀ẹ́ láti wá bá ìjọba yìí ṣiṣẹ́. Ṣáájú nínú ọ̀rọ̀ rẹ̀, gómìnà Adémọ́lá Adélékè ṣàlàyé pé níwọ̀n ìgbà tí iṣẹ́ ìjọba jẹ́ ohun tó ń tẹ̀síwájú, ìdí nìyẹn tí òun fi pinnu láti parí ilégbèé àwọn àlejò náà. Adélékè fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìjọba ẹgbẹ́ APC gan ló bẹ̀rẹ̀ iṣẹ́ náà nípínlẹ̀ Ọ̀ṣun. Ìjọba yẹn sì bá iṣẹ́ náà dé ìdá 45 nínú ìdá 100. Nígbà tí ìjọba ẹgbẹ́ APC mìíràn dé, Adélékè ṣàlàyé pé ìyẹn kò fọwọ́ kan iṣẹ́ náà rárá níwọ̀n ìgbà tó sì jẹ́ pé ilé náà yóò wúlò fún ìpínlẹ̀ Ọ̀ṣun láì fi tìjọba tó wà lórí àlééfà ṣe ló ń ṣe pinnu láti parí rẹ̀. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé online television. Akin Akínníyì ló kà sí etígbọ̀ọ́ yín.